Ojútáyé dé. Ètò ìwádìí ìjìnlẹ̀ àṣà Yorùbá tó gbá wọn lẹ̀ tó kẹsẹ̀ járí. Ẹgbọ́n náà ẹ̀yin ọmọ Yorùbá ṣé lóòótọ́ ni gbó Olódùmarè ń bẹ mò ń béèrè wò. Àwọn àgbààgbà wọ́n tẹ̀lé mi mọ wọgbó Olódùmarè mo dẹ̀yìn bọ̀. Ẹni tí ó pìtàn Yorùbá dé. Ṣé lóòótọ́ lọ yá wọlé nílé rá? Ẹgbọ́n ṣé lóòótọ́ Aláàfin àgbà ọba ni? Àfáà Bùlálà tí ń bẹ lóde Ọ̀fà ta ló mọ̀? Adémọ́lá Adélabú ń gbé gbogbo rẹ̀ bọ̀. Ẹ gbọ́ kí lẹgbẹ́ ògbóni jẹ́ nílẹ̀ Yorùbá. Adélabú ibi táwọn ò lè dé mo ti débẹ̀ mo dẹ̀yìn bọ̀. Adémọ́lá Adélabú ẹni tó Oòduà àgbétàn Yorùbá lé lọ́wọ́. Àyìnlá mo ṣe lákàlàkà níbi odò gbójúgbà mi lọ. Òdùmarè ló rán mi sílẹ̀ Yorùbá ẹ jẹ́ ń jíṣẹ́ ọ̀hún yè. Adémọ́lá Adélabú ẹ ò rí mi nínú ìrìnkèrindò nígbó Olódùmarè bí. Ètò Ojútáyé ńlẹ́ ẹ̀ máa wò lórí móhùnmáwòrán yín. Iléeṣẹ́ tó bá fẹ́ so nígbọ̀wọ́ ẹ pè mí sókè aago 08035227441 08035227441 Adémọ́lá Adélabú lẹ̀ ń pè òrìṣà oko pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀. Ẹ̀yin ọmọ Oòduà nílé lóko lódò lẹ́yìn odi àtúndé bí a ṣe dé àmọ́ bá a ṣe dé náà àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó ti wà kílé ayé ó tó wà ọba tó wà nígbà táyé wà ọba tí ó sì tún wà nígbà tí kò ní sí ayé mọ́ olòlò tí ó lo gbogbo ẹ̀dá gbóráwúráwú olórí ayé ọba títẹ̀ kadò mọ́ faraba ní omi dàgbàdògbò ọba ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọba tẹ́dà ń bọ tó kò ń bíbọ ọba tá a sì tí a lè sì tán mojúmẹ̀yìn ẹ̀dá ọba tá a yìn tí òfin ọba tó tẹ́ gbélẹ́sẹsẹ àjàlọ́jàbọ̀ àjíkésí ọba tí ò lè tí títí láéláé pẹ́pẹ́pẹ́ ọba tá a mọ̀ ìbàrẹ̀ Olódùmarè a tó bọ́ sórí ètò Ojútáyé báyìí a fẹ́ máa tú délẹ̀ ká tó kán lu agbami ètò àwọn tó ti kọjá lọ a fẹ́ máa fi hàn yín àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́yìn a fẹ́ máa fi hàn yín kó tó di pé a forí lé ọ̀nà ètò àtúndé lónìí o ibà ọ̀wọ́n làárọ̀ gbó ọ̀pọ̀ ní àtọ̀bùn ọ̀sán làárọ̀ dẹ àfẹ̀mọ́júmọ́ làárọ̀ àwọn bàbà kùtùkùtù làárọ̀ dé mo dé lónìí mo fẹ́ pe bàbá mi bàbá aláyé mọ́rẹ́ gbogbo tí mo bá ti ń fẹ́ kọ́ máa yé mi nítorí àṣípayá lóbìnrin sílẹ̀kùn ìmọ̀ Oòduà bàbá ọ̀kàn bí bàbá ọba agbóláyà bí àìrá odù tó dáwà aládé ńlá ọba tó bí gbogbo ọba ọlọ́fin àjàláyé Oòduà tó lọ láyé kò bàgbà jẹ́ ọmọ ní ẹbẹ̀ kó tẹ̀yìn bàbá mi ṣe gbogbo èèyàn dúdú ẹjẹ́ aṣáwó rẹ̀ pọ̀ lónìí ẹ̀yin ọmọ Yorùbá adé sórí ètò Ojútáyé ìkan èjì tí a fẹ́ fi hàn yín ẹjá tó ń wo tó ṣẹlẹ̀ láàrin Yorùbá ẹ bá wa ká lọ ẹ fi jòkó tẹ̀lé ẹ káàbọ̀. Ìjìnlẹ̀ àṣà Yorùbá ibi tó tún gbé wa dé rèé o ẹ̀yin rí bí ti ṣe ìyàwó Ṣàngó Aláàfin Ọ̀yọ́ níjọ́sí ìlú Ìrá náà la wà yìí wádìí ṣé ìlú Ìrá ni a ti bí Ọya ni ní tòótọ́ ní ọkọ lọ́yọ̀ọ́lé ṣé ìlú yìí náà lọ́ya padà wọlé sí wa ká lọ ní ṣísẹ̀ntẹ̀lé inú ìlú Ìrá. Ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi a kí i pé ẹ kú dédé wòyí o ní ilẹ̀ Yorùbá a gbà pé Odùduwà ló ṣe ilẹ̀ Yorùbá a sì máa fi ọ̀pọ̀lọpọ̀ ìgbà sọ fún wa wípé nílẹ̀ Yorùbá àwa ni a ní àṣà àwa ni Ọlọ́run jogún oríṣiríṣi nǹkan fún ní ilẹ̀ Kóòtù Òjíire báyìí Odùduwà tó ṣe gbogbo wa sílẹ̀ nígbà tí Oòduà bí ẹnìkọ̀ọ̀kan wa ó bí àwọn ọmọ tó jẹ́ abàmì àwọn ọmọ abàmì yìí ni wọ́n tàn káàkiri orí ilẹ̀ Yorùbá káàkiri ìlú Ìrá ni ibi tá a wà yìí èèyàn máa kọ́kọ́ yà síra kéèyàn tó máa lọ sí ìlú Ẹ̀rìn ilé
ìlú Ra tí a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n bá ń pa lówe wọn ní Ọya bínú lọ́jọ́ sí Ọya wọlẹ̀ nílé Ra inú gbísàngó wọlẹ̀ ní Kòso inú bólúfọ̀n wọlẹ̀ lẹ́rìn níbo ni Ra wà níbo lẹ́rìn wà níbo ni Kòso wà àwọn nǹkan wọ̀nyí ló ń jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú láti jẹ́ kí ẹ̀yin ọmọ kóòtù òjìrè kẹ́kọ̀ọ́ kí la wá ṣe níhìn báwo ni Ọya ṣe débí báwo ló ṣe wọlẹ̀ àti pé ẹni pàtàkì tí à ń gbórúkọ rẹ̀ ní gbogbo ìgbà yìí ṣé bó ṣe yẹ kí ìlú tó wọlẹ̀ sí ṣé bó ṣe yẹ kó rí rèé ohun tí a wá bi àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé nì kí là ń ṣe nípa àwọn abàmì èèyàn tó ti gbélùú wa tí wọ́n rí kọjá lọ. ààfin ọba Onírà báyìí láti fi ọ̀rọ̀ wá kábíyèsí lẹ́nu wò. ìlú Ra bàbá ó tó gbà wo tí wọ́n ti ṣẹ̀lú Ra lẹ̀. ọjọ́ tó pẹ́ púpọ̀ ni ọjọ́ tó pẹ́ ni. yín ni pé kìí ṣe pé bí àná àbí ìjẹta. kìí ṣe ìlú dáadáa ni kìí ṣe ìlú ìjẹta ìbí ìlú àná ìlú jọ̀ǹjọ̀ǹjọ̀ǹ ni tí a bá wò ó a rí i pé ọjọ́ tí Ṣàngó Aláàfin tó ti wà ní Ọ̀yọ́ gẹ́gẹ́ bí Aláàfin tí Ọya sì dìde ń báyìí láti fẹ́ Ṣàngó Aláàfin tábà wòye ọdún tí Ṣàngó ti wà ní orí ìtẹ́ gẹ́gẹ́ bí Aláàfin tí ìsìn a rí i pé kì í ṣe kèrémí ọjọ́ Ìrá sì ti wà kó tó di pé Ọya lọ fẹ́ Aláàfin Ṣàngó so a rí i pé kì í ṣe ọjọ́ kékeré. bàbá ta ló tẹ ìlú Ra dó. Láàgẹ ló tẹ ìlú Ra dó. Láàgẹ. Láàgẹ yóò mọ̀ tó bí ọba kelo sísìn. ó ní èmi tí mo wà bẹ́ẹ̀ ni ọba kọkàndínlógún Láàgẹ ní ẹni tó tẹ̀lé tó jọba àkọ́kọ́ ní ìlú Ra. bàbá bí mo ṣe ń gbọ́ gbé pé wọ́n ní Láàgẹ náà ló bí Ọya àbó nǹkan. lágbára Ọlọ́run Láàgẹ ló bí Ọya. àbí olóòkọ míì tí ẹ tún máa ń pe Ọya nígbà ayé rẹ̀ àbí Ọya náà ni. Ọya kan bí. Ọya kan bí. Ọya kan bí. ìlú Ra ò ní bàjẹ́. sọ fún wa pé àdúgbò ibi tí wọ́n ti bí ní Ra ní nígbà náà lọ́hùn. ibi tí wọ́n ti bí Ọya Fẹ̀rẹ̀ ni wọ́n ń pe àdúgbò Ìrá Fẹ̀rẹ̀. ṣé fífẹ́ tí Ṣàngó fẹ́ Ọya ǹjẹ́ ó lọ́wọ́ Láàgẹ nú. ìgbà tí ọ̀rọ̀ wọn wọ̀ kó tó di pé yóò wá fi ṣèyàwó wọn bùn Láàgẹ gbọ́ tínú Láàgẹ sì dùn sí pé ìlú bàbá náà ni ọmọ ń lọ tí ò tẹ̀ tún á jẹ́ pé sábà ló fẹ́ inú rẹ̀ dùn sí. àti bí ó ṣe rí bẹ́ẹ̀dá rẹ̀ ṣe rí. sẹ́rí bí a ṣe gbọ́ nínú ìtàn ó jẹ́ arẹwà obìnrin tó rẹwà púpọ̀ tó sì jẹ́ olóòótọ́ tí ò fẹ́ kí èèyàn máa parọ́ òótọ́ sì ní títí dọ̀la òótọ́ àlàpà rẹ̀ sì tún kù nínú ìlú títí dọ̀la téèyàn bá jẹ́ ọmọ Ra ní pàápàá tó jẹ́ ọmọ Ra kò gbọ́dọ̀ máa parọ́ wọn ò sì gbọ́dọ̀ parọ́ mọ́. kí omi ó bá tẹ̀yìn gbọ̀ngbìn lẹ́nu. wọ́n mọ̀ ní lọ́dọ̀ Ọya. a máa sọ lóyún síwájú ó jẹ́ ọmọ tí tó sì nífẹ̀ẹ́ òtítọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ tó sì jẹ́ ẹni tó hard working tí máa ń ṣiṣẹ́ takuntakun fún díẹ̀ yìí àwọn àkàndá ni lóòótọ́ àwọn òbí rẹ̀ tọ́jú rẹ̀ nípa spiritual power ṣùgbọ́n àkàndá gan ni tọ́lọ́ ń dá kì í ṣe pé bóyá síngbẹ́rẹ́ àmàgbó nǹkan kan kọ́ Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ dá ní alágbára obìnrin. bàbá wọ́n ti mọ Ọya lálágbára obìnrin kí nígbà tí bí ni àbígbò fẹ́ ṣàkóso ní. nígbà tí ti bí náà ti rí pé eléyìí sọmọ lásán. ṣé kó tó fẹ́ Ṣàngó a máa rọ̀jò. kó tó fẹ́ Ṣàngó kì í rọ̀jò kó tó fẹ́ Ṣàngó. àmọ́ tá a wá gbọ́ ni pé ń bọ̀ fẹ́ Ṣàngó tán bí Ṣàngó bá fẹ́ jà yóò ní kí Ọya rọ̀jò. bẹ́ẹ̀ni.
bó ti rí. ká pé agbára Ṣàngó ló tún kún tiẹ̀ tẹ́ di àbíbò. ṣe rí nígbà tí ó fẹ́ Ṣàngó tán wọ́n fi agbára tó wá pọ̀ sí àmọ́ ní gbogbo ìgbà tó wà lọ́dọ̀ bàbá ẹ̀ àgbọ̀nù tẹ̀pẹ́ máa rọ̀jò. àmọ́ wọ́n sá mọ̀ pé abàmì ní sẹ́láwọ̀. ǹjẹ́ àti ẹ̀ ti rí pé bóyá àti ráwọn kan tí wọ́n fẹ́ fẹ́ tẹ́lẹ̀ kó tó di pé Ṣàngó kọnu sí. àgbọ̀nù tẹ̀pẹ́ bóyá ẹni báyìí ló fẹ́ fẹ́ tẹ́lẹ̀. bàbá mo tún fẹ́ ká tún wo Ṣàkun nípa ti Ọya náà ni mo fẹ́ kẹ́ wá bá mi gbẹdẹnu lé ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí bàbá tó fẹ́ sọ ìtàn pa ọmọ tó bí. ǹgbọ́n fẹ́ Ṣàngó kí ni tó tẹ̀lé bó ló ṣe gbégbé ayé ó bímọ ni kò bímọ ni bó ló ṣe àrìn tó yà á di pé ó padà lé. a gbọ́ pé ó bímọ ṣẹ́rí gbogbo àti tó fi fẹ́ Ṣàngó wàhálà pọ̀ lọ́yọ̀ọ́ ogun ọ̀tẹ̀ gbogbo ẹ̀ oríṣiríṣi tó pọ̀ lọ́yọ̀ọ́ so ìgbà tí gbogbo wàhálà gẹ́gẹ́ bá a ṣe mọ̀ nínú ìtàn Yorùbá tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ nítorí jẹ́ pé kì í ṣe pààlẹ́ àkáǹtì nígbà tá a ṣe bẹ́ẹ̀ gbogbo bí fìtínà ẹ̀ ṣe ṣẹlẹ̀ pẹ̀lú Aláàfin Ṣàngó nígbà tí Aláàfin Ṣàngó tó so níkòso Ọya láti ó bínú wá ilé bàbá rẹ̀ dídé tí ó dé sílé bàbá rẹ̀ òun náà bínú wọlé. torí nínú ọlá yín bàbá ó wù mí ká débi tó bínú wọlé sí òun. ó tọ́ gẹ́gẹ́ bí ìyànjú tí ẹ ti gbà ní ẹnu ìgbà tí ẹ dé ó ṣeé ṣe náà ọmọdé ti bá sọ̀rọ̀ fẹ́ràn tí àwọn mi ń débẹ̀. nígbà sáfẹ́ àṣẹ ẹnu yín ni tí àṣẹ ẹnu yín bá ti tẹ̀lé a lọ. kò sí ọ̀nà àti débẹ̀ ṣe rí ní tó ṣẹlẹ̀ ni pé nígbà tí ẹ̀sìn ìbádáyé délẹ̀ àti tọ́jú bẹ́ẹ̀ di ìyọnu àti tọ́jú bẹ́ẹ̀ ó di ìyọnu. bàbá ibi tẹ́mi wá ń bọ́rọ̀ bọ̀ gan-an nígbà tí mo gbé Bàríkísù jáde lórí tẹlifíṣàn àwọn ará Mọ́kà wọ́n wádìí lẹ́nu ará Mọ́kà ní òótọ́ ni pélé Yorùbá ni ẹ ti bí àmọ́ àwọn ò mọ̀ lú ẹ̀. Bàríkísù yìí ló lọ fẹ́ Sùláímánà ní ilẹ̀ Ísírẹ́lì lọ́nà tí wọ́n ń pè ní Sólómọ́nì nínú àwọn alágbára obìnrin ó sì pinnu pé òun ò ní kú sọ̀hún ó sì padà wálé tó ń bẹ ń bẹ dòní. bí a bá ní káàkiri bọnú ara wọn àwọn nǹkan míì wà tá a máa fẹ́ gbọ́mọ ọba fọ́sùn. ọmọ yín lẹni tí ọmọ yín wa gbọ́dọ̀ dòòṣà lẹ́yìn lórí àwọn èèyàn tí a máa mú gẹ́gẹ́ bí òòṣà àgbà pé ìlú ìná ti bí àgbà pé ó ṣe takuntakun lé ọkọ rẹ̀ ó ṣe nílé tara rẹ̀ náà ǹjẹ́ bá a bá rántí rẹ̀ mi ò rò pé òòṣà bíbọ lè ń pe èyí ń kábíyèsí. kì í ṣe pé àìrántí àti rántí rẹ̀ kọ́ ṣe rí púpọ̀ ní òye pàápàá jùlọ àwa Yorùbá àmọ́ ìyàtọ̀ nínú àṣà àti ẹ̀sìn. Àṣà ó yàtọ̀ sẹ́sìn ẹ̀sìn sì yàtọ̀ sí àṣà. kò mí ìgbésẹ̀ rí níṣẹ́ mùsùlùmí lè ní kò mí pé nítorí lárúbáwá ìkọlà mo wá kọlà èyí wá mi pé n gbọ́dọ̀ ṣe mùsùlùmí mo tẹ̀ jẹ́ pé mi ò kọ́ ṣùgbọ́n òbí tán bí mi kọ́ tọ́ àṣà wa ní ìlà kíkọ ó sì ní tóbi kò mí gbé tí máa bímọ lónìí tí máa kọlà fún ọmọ mi ṣe mùsùlùmí wọn. ó yé mi. tọ àwọn àṣà wa àwọn tán jẹ́ àwọn èèyàn takuntakun láti máa rántí wọn sí ìlànà tí àwọn nǹkan rere tán ṣe fún wa kò mí pé à ń bọ wọn ṣùgbọ́n kò yé àwa tó bá yẹ lè dípẹ́ ní ó yẹ ká tiẹ̀ ká rántí Ọya ká máa rí mọ́ ká máa designate ọjọ́ kan kalẹ̀ pé ọjọ́ táwọn fi ṣèrántí Ọya fún ìlú yìí fún orúkọ ìlú yìí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ nítorí pé àwọn tí wọ́n ń ṣe nígbà tí wọ́n fi ń ṣe nígbà wọ́n mú Ọya òòṣà ní nílẹ̀ Yorùbá tán sì mú tó ti jẹ́ pé gbogbo nǹkan tọrọ ńjọ́ náà wọ́n ń rí wọ́n ń béèrè ńjọ́ náà wọ́n ń rí ọjọ́ máa dún rí
àmọ́ wọn èé ṣèké àbọ̀mọ́ ṣèké bẹ́ẹ̀ yẹn bá ṣèké mi ní òṣèlè tọ̀ gbogbo àwọn wọ̀nyí ni ò sí mọ́ lónìí táyé fi rújú so láti máa rántí rẹ níbi tí ọ̀rọ̀ wa dé lónìí ní Nàìjíríà tàbí nílẹ̀ Yorùbá tábàtìlá ní ẹja mú ọjọ́ kan ní gbòógì pé ìjọ táwọn máa fi ṣèrántí ẹ̀yà ni aláàfáà ó takò aláàfáà ti mùsùlùmí ó takò aláàfáà ti kírísítẹ́nì ó sì takò ń gbogbo ilẹ̀ lónìí sí ni n tí èèyàn máa ń ṣe nílẹ̀ lónìí tí aláàfáà mùsùlùmí bá takò tí aláàfáà gbà wọ́n bá èèyàn rí èèyàn mọ́. ìdí ẹnu àwọn á ti pín àwọn tourism board wọ́n ti kọ̀wé sí mi wọ́n náà wọ́n wà ó náà mú mi ní mẹ́mbà ní Kwara State Tourism Board pé màá máa bá wọn serve at certain capacity pé àwọn wà tọ mo rò pé nǹkan bíi 4 or 5 years ago náà ti sọ àárín ẹ̀ mọ́ gbogbo àti máa lọ lọ́rùn pé ibi kíní tẹ́lẹ̀ wà tó bá ṣèjọba ló wà láti wá ṣe nǹkan kan níbẹ̀ kò sí nǹkan fẹ́ àmọ́ fún wa pé aráàlú pé ẹ fẹ́ dáwó ẹ fi tún ìgboyà ṣe ànírè yẹn o. bàbá a tún gbọ́ pé nígbà tí Ọya ń padà bọ̀ nílé pé ńgbò bínú wọlé àwọn nǹkan kan ṣẹlẹ̀ àyà kí làwọn nǹkan tí a ló ṣẹlẹ̀ ó pé ń sọ sá. nígbà tí n tó fún wa ní sáyẹn nítorí pé ibi tó wọlé sí kò jìnnà sílé ó sì rà jìnnà díẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí olùpìtàn ṣe sọ fún wa àrá sán sísá tá àrá sán direction tá àrá sán tó wọlé sí no trace nígbà tí wọ́n débẹ̀ wọ́n sì rí ẹ débi tẹ́ bá débẹ̀ ẹ máa rí wọ́n sì rí bí wọ́n sì rí àwọn nǹkan agbára rẹ̀ bí red skirt ló máa ń wà nù rẹ̀ she is always on red skirt skirt pupa pẹ̀lú àwọn òde nǹkan kan lọ́wọ́ pẹ̀lú àwọn bíìdì àwọn lẹ̀kẹ̀ nǹkan kan gbogbo kí wọ́n kó sí ti ibi tí wọ́n lè sí tó sì jẹ́ pé ojú ibi tó wọlé sí ìgbà tẹ́yìn náà bá rí ó kàn jẹ́ pé ó ti di igbó ti kún bẹ́ẹ̀ àásọ bẹ́ẹ̀ ìgbà tẹ́yìn náà bá débẹ̀ ẹ̀yin náà rí gẹ́gẹ́ bí èmi ò débẹ̀ rí ọ̀tàn àwọn àgbààgbà tán débẹ̀ rí ẹ̀ rí sáì pé àárín àmì ní bíbá yìí àárín àmì gẹ́gẹ́ bí wọ́n ṣe pa ní tàfẹ́mi kò pọ̀ nínú èèyàn tí ó débẹ̀ torí rẹ̀ ò ní dìde jẹun tó ń dé àárín àmì kan látìgbà tó sì ti wọlé o tí wọ́n sì ti máa ń ṣe gbogbo àwọn tí ìlànà tí wọ́n máa ń ṣe kọ́sán máa ń sọdún rẹ̀ gidi gan nílẹ̀ níjọ́ not quite 30 bóyá not quite bí 40-50 years ago ni ó di pé wọn ò ṣe má dàbí alára ìgbà tó máa ṣe wọ́n ń sọdún tí gbogbo èèyàn wà láti ilẹ̀ Yorùbá gbogbo èèyàn wà láti ilẹ̀ àwọn èèyàn mìíràn máa wá gba Ọya ó ní bí wọ́n ti máa ń ṣe tí wọ́n fún wọn ní pé tí wọ́n yà lọ sàn tó ń lọ máa bọ́lọ̀ kan ní ibi tó ń gbé ṣe up to date wà like somebody was telling me recently pé l'Abẹ́òkúta wọ́n ń sọdún Ọya somewhere. wọ́n ń ṣe ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri ibi tó ti gba gbégbá rè nílùú èbó ibi agbé àgbà ni ẹnìkan náà sọ fún mi pé wọ́n ń ṣe ní Brazil wọ́n ní àwọn tí wọ́n jẹ́ abọ́yà tó ń ṣe ní ọlọ́dọ̀ nígbà yẹn gbogbo olú yìí ní òkun tí wọ́n bá ṣe ọdún rẹ̀ gbogbo olú ní òkun gbogbo nǹkan bá sì tọrọ ẹni bá ní òun fẹ́ ọmọ ẹni bá lóun fàlàfíà ẹni bá lọ gbogbo nǹkan máa fẹ́ náà rí tó sì tún padà á dúpẹ́ lọ́dún mi tó bá tẹ̀lé tí ọmọ ilẹ̀ tẹ́ bá yàn jẹ tó bá wà ní tó ó ṣẹlẹ̀ ń Gánà àbáwá tán lọ Gánà ni téèyàn bá yàn jẹ tó bá ilé pé Ọya báyìí náà parọ́ fún un gbàtí bá di iye number of days kan ìṣẹ̀lẹ̀ ó jẹ èèyàn ti dín nǹkan tó jẹ́ pé wọ́n pe Ọya pé kó wá dájọ́ tó sì jẹ́ pé àrá pàìntàn sínú ilé àrá sàn lù pa ó sì gbé ní tó jí ó sì gbé lù láyà níta. èyí ni kí bó tiẹ̀ ṣe tiẹ̀ ti wọlé kó fọ́kọ́ rẹ̀ lẹ́ẹ̀kọ́ rẹ̀ náà fi lẹ̀. pa náà tán máa pè tán máa pè é ó ṣẹlẹ̀ ní ìlú tó ìgbàyè ìlú tó tiẹ̀ tó wà lẹ́yìn kùlé wáyà yìí tí wọ́n jí nǹkan ọmọdé tó wá bẹ̀rẹ̀ sí ní ké pé ta ló mú àtẹ̀hún àtẹ̀tán fi tóbi ta ló mú wọn ò filẹ̀ báyìí nígbà tó fi gbé Ọya bọ́nù lójijì ni ìlú tó ti mọ́lẹ̀ tẹ́lẹ̀ tó sọ̀rùn ló di birikiti lòdó sú. láì ṣe kó tepo lẹ̀ láì ṣe kó kàkà. tàǹpà lòdó sú bọ́n ti sáré sọ
àtẹ́lẹ̀ nù wọ́n sọ àtẹ́lẹ̀ tán báyìí gbogbo ẹ̀sìn tó kà lọ. tẹ́rí sẹ́. so ìdí ẹnu tí èèyàn bá gbógun tìlú yìí àtẹ̀yìn rẹ̀ dá fún wọn. lóòótọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ìlú ọ̀hún ojú ẹ ti rin gbogbo ìlú káàkiri bó ṣe mọ̀ náà nù àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àwọn tí bẹ́ẹ̀ ju tí ó ju bó ṣe mọ̀ náà. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run à ń bẹ Ọlọ́run fún ìdàgbàsókè sí i nítorí pé àmọ́ yìí pé ní Ọ̀ṣun ló fún Òṣogbo ló kọ tó fi ń jẹ́ capital state tí ó ń jọ tí Ọ̀yà state náà bá ṣẹlẹ̀ ọlọ́mọdé rẹ ọgbẹ́yìn bẹ̀ a sì mọ̀ pé lágbára Ọlọ́run Ọ̀yà state náà ń bù aláìpẹ́ ọjọ́. lẹ́yìn tí a kúrò lọ́dọ̀ kábíyèsí adé ibi tí Láàgẹ ẹni tó tẹ ìlú Ìráwọlẹ̀ sí Láàgẹ náà ló sì bí Ọ̀yà lọ́mọ. nígbà tí Láàgẹ wọlẹ̀ wíwọlẹ̀ tó wọlẹ̀ ṣéènì ń bẹ nídìí rẹ̀ nígbà tó wọlẹ̀ tán idà tó fi lélẹ̀ ńlẹ̀ ń wò yìí ni mo fọwọ́ kàn yìí idà Láàgẹ ni mo fọwọ́ kàn yìí Láàgẹ tó bí Ọ̀yà Òrìrì idà rẹ̀ mo fọwọ́ kàn yìí ṣéènì tí ń bẹ nídìí rẹ̀ nígbà táwọn èèyàn ń fà á sí é ní gbogbo àwọn aráàlú wá gbìmọ̀ pọ̀ ni wọ́n mọ òkúta ni wọ́n da sí bẹ́ńtì àtòkúta ni wọ́n fi yí ṣéènì po náà fi yí gbogbo rẹ̀ po báyìí ṣéènì ń bẹ nínú òkúta tẹ̀ ń wò yìí níbi tí Láàgẹ wọlẹ̀ sí nì láti jẹ́ kẹ́yìn Yorùbá ó mọ̀ wípé àwọn baba ńlá wa ti ṣe gudugudu méje yàyà mẹ́fà kí là á ṣe nírántí wọn. lẹ́yìn èyí ni àforílé ibi tí Ọ̀yà kó gbogbo agbára àti ohun tó ń lò nígbà tó ń bẹ láyé yàrá tó kó sí àforílébẹ̀ láti fi hàn ẹ̀yin ọmọ Odùduwà. ọ̀pọ̀lọpọ̀ wa a ti ṣàmọ̀ríwọ́ àmọ̀résẹ̀ jẹ́ pé gbogbo àwọn tó ṣẹ̀ wá sílẹ̀ tí wọ́n ṣe ń gudugudu méje yàyà mẹ́fà láàrin wa ibi là fi ń sú wọn a ṣe ń tó wú wọn lórí gbogbo àwọn nǹkan èlò tí ń kó bọ̀ tó jẹ́ nǹkan dúkìá rẹ̀ yàrá tí wọ́n kó sí ni mo dojú kọ yìí yàrá tí wọ́n kó dúkìá Ọ̀yà tí rè gbogbo nǹkan tí ó jẹ́ agbára rẹ̀ Ọ̀yà Òrìrì yàrá tí wọ́n kó agbára rẹ̀ àti dúkìá rẹ̀ sí ni la fẹ́ fi hàn ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé bọ́lọ̀ ṣe ṣoore fún Yorùbá tó kẹwàá tó ṣe alóore tó kúrò àwọn èèyàn ńláńlá àbàmì sáàrin wa kí ni tá à ń ṣe nípa wọn kí ni tá à ń ṣe nírántí wọn àbí tí bàbá ẹni bá kú tá a bá ṣòkú bàbá ẹni ṣé ìbọ̀ ṣàlèyún tí bàbá ẹni ò bá sí mọ́ tá a bá rántí bàbá ẹni pé tọ̀ bàbá mi pé ọdún 10 lónìí tó kú o mo sì rántí bàbá mi ṣé ìbọ̀ ṣàlèyún ẹ dákun ẹ má jẹ́ kí a máa mọ̀jù tó fọ ẹkùn sàárẹ̀ lórí ilé tí agbára Ọ̀yà wà ń gbé ní Ọ̀yà tó ṣe gudugudu méje nílẹ̀ Yorùbá tó ṣe yàyà mẹ́fà ìyàwó Ṣàngó ilé tí dúkìá rẹ̀ àti agbára rẹ̀ wà ni mo fara tì í. báyìí àwa forílé ibi tí Ọ̀yà padà wọlẹ̀ sí nígbà tó padà lẹ́yìn ọkọ rẹ̀ Ṣàngó Aláàfin tí òun pàápàá ti paradà. ẹ máa gbọ́ Ọ̀yà Òrìrì ìyàwó Ṣàngó ẹnìkan ò débi tó wọlẹ̀ sí ìkógbé jáde rí àmọ́ pẹ̀lú ìyọ̀ǹda ọba Irá ibi ìyá mi wọlẹ̀ sílẹ̀ rí o Ọ̀yà tó jẹ́ ìyàwó lẹ́ẹ̀dẹ̀ Ṣàngó tó jẹ́ pé ọba àtọ̀sùn wọn bá wọn nù lẹ́ẹ̀dẹ̀ Ṣàngó àmọ́ itú tó pa ojú tàn yòókù lọ páànù tí ó fi kanlé rẹ̀ nígbà tí ń bẹ láyé rẹ̀ ìkòkò tó fi ilẹ̀ sáyé lẹ̀ ń wò yìí gbòdó tí wọ́n gbé sí ibi orí ìyá mi ń bí ọ wọlẹ̀ sílẹ̀ ń wò yìí odó tí wọ́n gbé sí lórí lẹ̀ ń wò yìí látòní lọ bẹ́nìkan bá dárí sọ wá nílẹ̀ Yorùbá yóò fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ bẹ́nìkan bá sì sọ pé tí a ń lé jù tó sọ pé òun fẹ́ pa á lójijì yọ pa rẹ̀ yọ pọ̀ mẹ́ tí kálukú fọwọ́ síbi ọwọ́ ń gbé. ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ kí àlàáfíà ó jọba láàrin àwa Yorùbá kí òní ọ̀la wa kó lè bá a dára tọ́ òkété ní ibi tó ń lọ ó ló jìnnà ó ní ṣùgbọ́n tàkúté ni ò jẹ́ báyìí arọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtẹ̀yin ọmọ Odùduwà tí ẹ̀ ń gbádùn ètò yìí wípé a dánu dúró díẹ̀ lórí ètò yìí ná nítorí pé a fẹ́ ṣe àkójọpọ̀ àwọn ètò
tá a ti gbà sílẹ̀ sórí fọ́nrán a fẹ́ kó wọn jọ pọ̀. èyí kò dí yín lọ́wọ́ o bí ẹ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ pè wá sórí aago 08035227441. èyí ò ní pé 0 ẹ̀jọ 0 ẹ̀ta 5 èjì èjì èje ẹ̀rin ẹ̀rin àti ọ̀kan. bí ẹ bá fẹ́ ṣonígbọ̀wọ́ ẹ tẹ̀ wá láago. ojú táyé dé ètò ìwádìí ìjìnlẹ̀ àṣà Yorùbá tó gbá wọn lẹ̀ tó kẹsẹ̀ járí. ẹgbọ́n náà ẹ̀yin ọmọ Yorùbá ṣé lóòótọ́ ni bó Olódùmarè ń bẹ mò ń béèrè wò. àwọn àgbààgbà wọ́n tẹ̀lé mi mọ́ wọgbó Olódùmarè mo dẹ̀yìn bọ̀. ẹni tí ó pìtàn Yorùbá dé ṣé lóòótọ́ lọ yá wọlé nílé rá. ẹ gbọ́ ṣé lóòótọ́ Aláàfin àgbà ọba ni. àáfà Àbúlálà tí ń bẹ lóde Ọ̀fà ta ló mọ̀ ọ́. Adémọ́lá Adélábù ń gbé gbogbo rẹ̀ bọ̀. ẹ gbọ́ kí lẹgbẹ́ ògbóni jẹ́ nílẹ̀ Yorùbá. Adélábù ibi táwọn ò lè dé mo ti débẹ̀ mo dẹ̀yìn bọ̀. Adémọ́lá Adélábù ẹni tó Oòduà àgbétàn Yorùbá lé lọ́wọ́. Àyìnlá mo ṣe lákàlàkà níbi odò ń gbójúgbà mi lọ. Òdùmarè ló rán mi sílẹ̀ Yorùbá ẹ jẹ́ ń jíṣẹ́ ọ̀hún yè. Adémọ́lá Adélábù ẹ ò rí mi nínú ìrìnkèrindò nígbó Olódùmarè bí. ètò ojútáyé ńlẹ́ ẹ̀ máa wò lórí móhùnmáwòrán yín. iléeṣẹ́ tó bá fẹ́ so nígbọ̀wọ́ ẹ pè mí sókè aago 08035227441 08035227441. Adémọ́lá Adélábù lẹ́ ń pè òrìṣà oko pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀.